Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Akílájí wa Sheikh Ahmed Al-Fulani. Kí ni ìbéèrè tí a fẹ́ bi yín léèrè? Òun náà ni awuyewuye tí ó ṣẹlẹ̀ nígboro láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Ń já sọ wípé ní láàrin ẹ̀yin aláàjì wa Sheikh Buhari IBN Musa Al-Alori àti ẹ̀yin náà ti ń já sọ wípé ẹ̀yin méjèèjì awuyewuye kan wà láàrin ẹ̀yin méjèèjì nígboro. Ìgbọ́n tó wá ṣẹlẹ̀ lánàá ó wá yà wá lẹ́nu ní ọ̀dọ̀ àlùfáà wa Awíkoko ní Ṣómólú. Bí ẹ ti ń bọ̀ lọ́ọ̀kan báyìí bẹ́ẹ̀ ni gbogbo èèyàn wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Àlùfáà Buhari náà àwọn náà ní iná àtẹ̀tù wọ́n pàdé ara wọn lónìí. Wọ́n á já sí pé wá yà wá lẹ́nu pé bó ló ṣe jẹ́ tí ọ̀rọ̀ yẹn fi já sí rọrùn tó fi wá já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Òun ni a ní kí a fi ọ̀rọ̀ yẹn ká fi wá yín lẹ́nu kẹ́ ṣàlàyé fún gbogbo wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ ṣeun bàbá wa. Ìbéèrè tí ẹ béèrè ìbéèrè ńlá ni. Bí a ṣe kúrò ní prógámù yẹn lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá bá mi. Kódà mo gba kọ́ọ̀lù oríṣiríṣi lórí ẹ̀ wípé kí ló wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí gbólóhùn tẹ pè ní sí pé iná àti ẹ̀tù. Alhamdulillahi rabbil alamin. Àwọn olóyìnbó wọ́n máa ń lo òyìnbó kan wá ní bí a bá disagree a lè agree. Ẹlẹ́ran ara ni wá kò síbi tí èṣù tí ò lè má ráyè kọ́ lọ́mọdé kéṣù kó lo gbogbo wa ni. Nítorí Kùránì sì jẹ́ ó yé wa gẹ́gẹ́ bí ìjẹ́ àfà gẹ́gẹ́ bí àfà ni wípé tí ìnáma àkọ́kọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní innamal mu'minuna ikhwa faslihu bayna akhwaykum wattaqullah. Ọlọ́run ní gbogbo ẹ̀mọ́ mùmíní o ọmọ ìyá kan náà ni ẹ wá ṣe àtúnṣe láàrin ara yín kí ẹ sì ní kẹ́ ẹ fi bẹ̀rù Ọlọ́run kí ẹ fi ṣe. Abawa Sheikh Buhari IBN Musa Al-Adabi Ajikobi 1 àti èmi Al-Hajj Ahmed Ọlánrewájú Al-Fulani wallahi ọmọ ìyá kan náà ni wá. Alhamdulillah. Tẹ̀gbọ́ntàbúrò sí ni wá. Alhamdulillah. Èṣù ló fẹ́ ṣiṣẹ́ láàrin wa ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run pé Ọlọ́run ti bá èṣù wí tí ń já sí wípé kò sí yàtọ̀ láàrin àwa méjèèjì. Kò wá sí ní tó fà á tá bá ń dákọ̀ èṣù gbogbo àfojúréṣù èèyàn náà lè ṣù. Àwọn èèyàn yìí náà ni àwọn agbọ́ yìí sọ yìí àwọn náà ni tí wọ́n kó sí wa láàrin àwọn agbọ́ teku rọ̀fẹ́yẹ agbọ́ tẹyẹ rọ̀fẹ́ku àwọn náà ni Ànábì ní inna mina shi'ri la hikma ọgbọ́n bẹ́ẹ̀ nú orin púpọ̀ ọ̀kan náà àwọn olórin wa nílẹ̀ yìí ẹni dáko olórin náà ó kọrin kan orin ńlá ni ó ní ẹni mojú sokùn ni ó mà ti tú ó wá ní ẹlẹ́tanú pẹ̀lú ọ̀dàlẹ̀ abatẹnijẹ́ tó nílara ó ní ọ̀rọ̀ wọn kì í ṣe kan síra wọn ó ní títa ọmọ níṣe ni bá wà ń dùn yẹn wọra ó wá ní òun ṣe mí òun gbà mí kí la fẹ́ ṣe sí yẹn náà àwọn èèyàn yìí náà ni àwọn èèyàn lè ṣu èṣù lè yàn àwọn náà wàá gbọ́ tẹnu títí mi ń lọ sọ fún àfáwà Sheikh Buhari àwọn náà gbọ́ tẹnu àfáwà Sheikh Buhari ọmọ Musa Ajikobi 1 àwọn náà wàá sọ fún mi náà àwọn èèyàn yìí náà ni ntí ò ṣẹlẹ̀ wọ́n á máa ń láàrin ara wa wọ́n á ló ṣẹlẹ̀ Al-Fulani ti lọ bíbá yìí o ó ti bu yín o ó ṣe wáàsí kan ó bu yín bẹ́ẹ̀ o àwọn náà tó wá pè mí náà àfáà Buhari mọ̀ ṣe wáàsí wọn bu àwọn èèyàn yìí náà bọ́tà dúpẹ́ fọ́lọ́run ọba tí Ọlọ́run tú àṣírí àwọn àṣebi tó tú àṣírí wọn hàn sí àwa méjèèjì pé àsáwọn ẹni bí làwọn ẹni eléyìí ìyẹn ló fà ẹ rí i pé wọ́n ti parí ìjà yẹn fún wa rí tẹ́lẹ̀ tá a ti ṣe no more war ìyẹn ní 2010 tá a ṣe ní upper campus àwọn èèyàn yìí náà ni náà tó kó sí wọn láàrin pé ẹgbẹ́ Al-Fulani wa ń bẹnu ẹgbẹ́ ẹ̀ńṣẹ́gbẹ́ Al-Fulani ni ẹ̀ńṣẹ́gbẹ́ Al-Fulani ni àwọn afáwọn Sheikh Buhari àfáà ni wọn àgbàlagbà ni wọ́n ju àlọ́ lọ́jọ́ orí ṣùgbọ́n Ọlọ́run tó wá papọ̀ Wallahi Ọlọ́run tó wá papọ̀ Ọlọ́run ṣe àfáà Buhari Ọlọ́run ṣe wọ́n ní irinṣẹ́ ńlá fún gbogbo ayé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe èmi náà ní irinṣẹ́ ńlá fún gbogbo ayé táwọn méjèèjì jọ ń jẹ́ fáàrí àdàbíyà táwọn méjèèjì tájọ́ ń jẹ́ fáàrí àdàbíyà àtúwọ́n ń jẹ́ fáàrí Islam
àjọ ń jẹ́ fàárí gbogbo ayé àwọn èèyàn ní bọ̀tà dúpẹ́ fọlọ́run wípé ọlọ́run ti parí gbogbo ẹ̀. tọ́ bàbá wa Sheikh Ahmed Al-Fulani a gbọ́ gbogbo àlàyé tí ẹ ṣe tí ń já sí wípé ní adúpẹ́ fọlọ́wà lórí gbogbo àlàyé náà àmọ́ ọ̀rọ̀ tí ẹ tó fẹnu kàn lẹ́ẹ̀kan yẹn nípa pé ó ti parí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń ṣe ló mọ̀ wọ̀ àmọ́ báwo lélẹ̀ yìí inú tó wá já sí wípé ní kò ní ríbi tà kọ́kọ́ àti wípé àwọn owó gan ni wọ́n dá sí tó fi já sí rọrùn tó fi wá já sí pé ó fi parí. ìbéèrè ńlá lẹ béèrè wàláhì ìbéèrè ńlá lẹ béèrè àkọ́kọ́ náà first alhamdulilayi àwọn Yorùbá mọ̀rọ̀ sọ o Yorùbá ní wọ́n ní báyìí la ò bá tó ẹnìkan ò kí ń pè bí ìjà ò bá ti tó parí bẹ́ẹ̀ bá lẹ parí ẹ̀ kò ní parí ara píparí àìtó parí ìjà ń gbà yẹn la fi ṣe inú mọ wọ yẹn nìjà yẹn tuntun fi wúlẹ̀ ṣùgbọ́n alhamdulilayi rabbil alamin Ọlọ́run lo àwọn àgbàlagbà pàápàá jùlọ àfáà àgbà bàbá wa Maulana Sheikh Abdulkadir Mustapha Oníyangí Al-Adabi adamallahu hayatahu kódà mo dìde fáfá wa Ọlọ́run lò wọ́n Ọlọ́run sì lo àlífà bàbá wa oníwàásí àgbáyé kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wọn gùn lórí khilafa Ọlọ́run sì lu àwọn àgbàlagbà àwọn àfáà bàbá Oníyangí ni wọ́n ránṣẹ́ pé wọ́n ránṣẹ́ pé àfáà Buhari wọ́n dẹ̀ ránṣẹ́ pé mí náà wọ́n wá pe àwọn àgbààgbà àfáà sí wa láàrin bí àwọn bàbá wa Sheikh Isa Òkè Odò bàbá ní gando bàbá ní jọra kọ́lọ́n jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa bákan náà bàbá wa àfáà mi bàbá tó bí mi Maulana Sheikh Ali Ajikobi ọjọ́ Al-Fulani kọ́lọ́n jẹ́ kẹ́mi bàbá gùn àti bàbá wa Sheikh Murtada Salahudeen afọba aluyaru tí ń ṣe bàbá àfàwà ayélu rìdọ́ nílùú Kétu àti bàbá wa Sheikh Jibril Salahudeen bàbá wa Sheikh Lukman Abuto Sheikh Lukman Muhammadu Jami bàbá wa Sheikh Mubarak Shigini bákan náà bàbá wa the chief imam of Ẹ̀pẹ́ chief imam gbogbo ìlú Ẹ̀pẹ́ Sheikh Abdulrahman Sadala Abiola àti bàbá wa chief imam Ansarul Islam bàbá wa Sheikh Musa Abdulkarim Al-Adabi àwọn tí Ọlọ́run lò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ àwọn tẹ́lẹ̀ ní wá lè gbà nìyẹn wọ́n pè wá sí orílẹ̀ nílùú Èkó ń bí náà ni wọ́n pè wá ní aago 10 àárọ̀ ni wọ́n pè wá lọ́jọ́ náà ó dà pé on the 15th of April wọ́n pè wá látago 10 àárọ̀ bí aago 5 rọ̀lẹ́ la tó parí aago 4 sí aago 5 rọ̀lẹ́ wọ́n pè wá ẹ mọ̀ pé tá a bá fẹ́ parí ìjà fún yàn ẹ jẹ́ kí kálukú sọ ohun tó wà nínú ẹ̀mí ẹ̀ tábà ní ra ẹ méjèèjì ẹ má rojọ́ o ẹ má jẹ́ kí nìkan àparí ìjánu ìjà ò tún padà wú. èyí tí ayé àfa Buhari ṣe fún mi gẹ́gẹ́ bí ọmọdé tèmi mo sọ èyí tí àwọn tèmi náà ṣe fáwọn náà gẹ́gẹ́ bí ìjì àgbà àwọn náà sọ ṣé o ti tán láàrin méjèèjì ẹ ń bírísì ara yẹn jùmọ̀ra yín Kùránì sí wa láàrin wa tí ń já sí wípé ọlọ́mọdé àárí kò lè sí awuyewuye mọ́ láéláé kódà ìyẹn tó fà tí mo fi wá síta ti pàdé lánàá nìyẹn o ìyẹn tó fà mo ṣe yọ lánàá o ẹni báwọn èèyàn ń wò pé ìyẹn àlàfà Buhari náà fi sọ pé iná tẹ̀tù pé ẹ̀tù òsì iná òsì ṣe nǹkankan iná ò lè ṣe nǹkankan mọ́ nígbà tó lọ́n ti parí ẹ̀ tí ò sí wàhálà kankan mọ́ tó alhamdulilayi rabbil alamin. Alhaji Ahmed Al-Fulani adúpẹ́ wípé Ọlọ́run ti paná gbogbo tí ń rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń já sí wípé ní adúpẹ́ fún Olúwa nìyẹn bẹ́ẹ̀ tí àwọn kan tó wà ń bẹnu ayé tí ń já sí wípé bí ọ̀rọ̀ tẹ ọkọ sọ síwájú wọn wà gbé ọ̀rọ̀ lágbájá wọn wà gbé fún yín wọn wà gbé tẹnìkejì náà ẹ wọn gbé lọ fẹ́ àwọn ni awí teku fún ẹyẹ bẹ́ẹ̀ tí mọ̀rọ̀ wo lẹ́wọ̀ àgbà gbogbo àwọn èèyàn báyìí tí ń já sí pé irú ìdájọ́ wo gan-an Ọlọ́run ó dá fúnra àwọn èèyàn báyìí. àwọn ìdájọ́ bú ni kò sí ìdájọ́ kan tó lóun dá fún ọ tó ju ìdájọ́ bú lọ torí pé Al-Qur'an ti parí ẹ̀ àwa làwọn ò ní gbà wọn láàyè mọ́ irú wọn máa wá torí àfa Buhari sọ̀rọ̀ kan ní wàásí tí ẹ wà yẹn wọ́n ní tí kì í bá ṣe pé Alhaji Al-Fulani wà níkàlẹ̀ yín nísìn táwọn bá sọ̀rọ̀ kan nísìn wọn ayé ò ní Al-Fulani náà bá wí. ọ̀tẹ́ èmi náà bá lọ prógámù kan nísìn tí n bá lọ ṣe prógámù kan àbí prógámù tí mo ṣe lórí tẹlifíṣàn tí n bá lọ ṣe wọn ni ọ̀rọ̀ tí Al-Fulani sọ yìí Buhari ló bá wí rárá o. gbogbo wàásí táwọn afọ Sheikh Buhari bá ṣe nísìn wọ́n ṣe wàásí tí wọ́n lọ ni gbogbo ọ̀rọ̀ tèmi náà bá sọ nísìn wallahi mo ń sọ̀rọ̀ tèmi lọ ni ọmọ ìyá kan náà ni wá gẹ́gẹ́ bí mo ṣe sọ́sẹ̀ tẹ̀gbọ́n tàbúrò ni wá àdàbíyà kan náà ni wá ilé kan náà láti jọ jáde ìsìláàmù kan náà ló pa wá papọ̀ ànábì kan náà ni ó jẹ́ ọ̀gá wa ọlọ́run kan náà ló jọ dá wa kùránì kan náà lájọ fi ń díṣẹ́ ọlọ́run kọ́lọ́run wọlé ànábì kọ́lọ́run mọ́dà àríwá rúmọ́ láíláí gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ó ti wá tán báyìí o gbogbo ẹ̀yin oníbàjẹ́ èèyàn ó ti tán báyìí ẹ bẹ̀rù ọlọ́run o ó lè má jẹ́ tiwa kó jẹ́ tẹlómi náà má dá lé onílérú mọ́ kí ló ń dánú lé onílérú fún
wọ́n ní wàá lọ sọ fún ìyá alágbájá ó ṣe báyìí bàbá alágbájá ó ṣe báyìí pàápàá jùlọ àgbákò àwọn àfáà yìí náà ni kò sẹ́ni tó wà ń di ọ̀rọ̀ yìí bàbá ẹ má jẹ́ ta àwọn àfáà náà ni o àwọn àfáà yìí àwọn náà ni àwọn ni wọ́n fẹ́ dá lọ́tún wọ́n fẹ́ dá lọ́sí ó dà gbogbo ayé níwò wá bá ṣe ń sọ yìí nísìn mo ti rí àwọn àfáà tó wá bá mi pé má bá Buhari parí ìjà Al-Qur'ani rè wájú mi yìí àfáà tó wá bá mi pé má bá Buhari parí ìjà ẹ máa wo àmọ́ ni ẹja parí ìjà àwọn àfáà wa ti wá bá wa sọ̀rọ̀ wọ́n ti ní parí ìjà èèyàn tó ní kí má bá Buhari parí ìjà yìí àwọn àfáà yìí wọ́n tún kóra wọn jọ àwọn náà ti kọ́kọ́ pé Buhari wá sí Allahu Akbar àwọn náà ti kọ́kọ́ pé Buhari wá sí ẹwọ nǹkan báwọn bọ́tà dúpẹ́ bọ́lọ́hún Ọlọ́run ti parí gbogbo ẹ̀ kò sí wàhálà kankan mọ́ bàbá Buhari tiẹ̀ sọ̀rọ̀ kan nígbà tó kọ́ èmi àti wọn àtọ́ lọ́hún wọ́n ní Al-Fulani ọpẹ́ ni ojú adá fọlọ́hún ọpẹ́ ni ojú adá pẹ́ nìkan náà àwọn méjèèjì òkú ẹnìkan náà àwọn méjèèjì à lọ torí ọ̀rọ̀ yìí bàbá bára wa jà bẹ́ẹ̀ tẹ́nìkan bá wa lọ àbí táwọn méjèèjì bá wa lọ bẹ́ẹ̀ kí la fẹ́ rò níwájú Ọlọ́run àwọn tá a fẹ́ tó jọ́ta ẹ̀sìn tá a fẹ́ bá jà wọ́n pọ̀ rẹpẹtẹ ju ká máa bára wa jà lọ Ọlọ́run ní já ríṣu o gbogbo onú létí ń dàrú kọ́lọ́n bá wa tó àárín àwa àfáàná ọlọ́mọdé ó dàrú láéláé gbogbo àwọn àfáà tọ́lọ́run ṣe dáadáa fún láyé ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn bàbá wa Sheikh Khalifatul Adabiya Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn bàbá Alágége tèmi Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn Dr. Sheikh Suleiman Farouk oníkìjìpá Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn káàdì gbogbo àwọn àlùfáà wa ti ń bẹ láyé Sheikh Muhyiddin Ajani Bello Ọlọ́run jẹ́ kí ó dáa fún gbogbo wọn gbogbo àwọn àfáà pátápátá tó jẹ́ àfáà ńláńláńláńlá Ọlọ́run ṣe dáadáa fẹ́ nìkan kan. ń rojọ́ fún yín kẹ́ ẹ máa gbé bó ló ṣe wá jẹ́ ẹ kàn fẹ́ kó jòkó dáadáa wíkìní kan. Nàìjíríà ibi tá a wà nù. lọ́nà ara sùn bìlà dọ́mọdé. àfẹ́ Al-Fulani ń bẹ láàrin agbo wa yìí kálukú wa ń surprise pé iná àtẹ̀tù ẹ̀tù ló súnmọ́ náà yìí iná ògbì kò lè gbì àáfàá wa àgbà tó kù láàfàá àgbà fún wa àáfàá wa àgbà lórílẹ̀ bàbá wa oníyanjú Tajul Adabi tọ́sẹ̀kù fún wa nù. radiyallahu ta'ala. bàbá wa jíyọ bí ọjọ́ ọlọ́mọfin kankan ṣe wọ́n. amiina. bàbá wa lókè odò àgbàlagbà Ọlọ́run bàbá wa tuntun wa bí Ainu Ridọ Musa Ketu àmẹ́rẹ̀ẹ̀rin àti gbogbo tí ń jẹ́ Àdàbíyà lẹ́kọ̀ọ́ wọ́n rọra pè wá wọlé Al-Wajudu ńbẹ́ńbẹ́ Allahu Nuru ńbẹ́ńbẹ́ Apọ̀ ńbẹ́ Abbas ńbẹ́ńbẹ́ gbogbo Àdàbíyà tọ́jọ́ wọn kí wọ́n alájẹ́ àgbàlá wa ńbẹ́ lórílẹ̀ lọ́dọ̀ bàbá ní ìgbọ́dọ̀ gbọ́ nǹkan kan mọ́ tó bá ti pẹ́ ẹ bá gbà pé lóòótọ́ ọmọ àrọ́mọdọ́mọ Tajul Adabi ní ńbẹ̀ láti sọ̀rẹ́ńdà pé ó sì parí. wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n ń ṣàdúrà fún wa pé àfikọ́ yanjú Ọlọ́run gbogbo àwọn bàbá ní àtibọ̀tán wọn da. àmín. a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórílẹ̀ ní nǹkan bí aago 10 la ilaha illa a sì parí láago 4 àbọ̀rọ̀lẹ́ àwọn bàbá yẹn ò jẹun wọn ò sì mú mi àgbàtọ́ rí kọ́ yanjú tán ẹ̀rí pé báwọn àgbà bá tán lórílẹ̀ àdánwò dé nǹkan bàjẹ́ Al-Fulani ti wá dé padà òun ní láàrin wa yìí bẹ́ẹ̀ bá rí ẹ máa kì ẹ pé Al-Fulani ẹ pé kínú rí o dùn kò sí nǹkan kan mọ́ ń bọ̀ ń bí àdúrà Al-Fulani jábí wò nílẹ̀ nítorí òpè mí sí lónìí mo lọ fẹ́ dá ọ̀rọ̀ lẹ̀ oníkáwá sọ nípa àṣejọba Nàìjíríà mo wá ní ọ̀sẹ̀ nìkan mọ́ àwọn tó kù lódó yìí àwọn ní Nàìjíríà lánàá ra'sun Nàìjíríà má sọ kí ní ọmọ ẹnu púpọ̀ lánàá ra'sun bìlà dọ́mọdé. ọmọ Nàìjíríà alẹ́ rí àwọn aláṣẹ wa orí wọn pé púpọ̀ àmọ́ Ọlọ́run tọ́ wọn sọ́nà bó wọn sì dà wájẹ́ láàfin rárí báyìí àwárí nǹkan tuntun ọ̀wá dá mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀bùtà bá Nàìjíríà dé
nǹkan tuntun ọ̀dà àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ayé Muritala nǹkan tuntun là á rà ayé Gowon nǹkan tuntun là á rà ẹ wà àwọn tó ti lọ nǹkan tuntun là á rà kódà ayé ìdí àgbọn ọlọ́mọba wa kẹ́ bá wa gẹ̀ nǹkan tuntun là á rà Nàìjíríà tó ní ẹ̀wọ̀ bí wàá dáadé nǹkan tuntun wàá dáa mọ́ bọ́ọ̀dà púlọ́ọ̀gì mọ́tò wọn ni tuntun lẹ́ra ni ẹ lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò tó kúnbọ̀ ní ẹ̀ra bẹ́ẹ̀ ra mọ́tò wọn ni tó kúnbọ̀ ní ẹ̀ra bẹ́ẹ̀ bára náà fún láìtì sí mọ́tò wọn ni ìwọ náà wà lọ́ọ́ ra tuntun ní pẹ́ bàjẹ́ nǹkan àlòkù wa ń jọba lórílẹ̀‐èdè Nàìjíríà nǹkan tuntun wa di nǹkan àlòkù ẹ òbí tá a bá Nàìjíríà dé ẹ máa gbọ́ àfa ọlọ́jẹ́ kí làfa wí. ما بعد سياستنا ìṣèjọba wa tá à ń ṣe lọ lọ́wọ́ yìí kí ló lè tún ṣe rí. الدعاء على نيجيريا torí pa lórílẹ̀‐èdè mi jábí wò nílẹ̀ nítorí lórílẹ̀‐èdè mi orílẹ̀‐èdè wa ni àdúrà ló ṣẹ́kù nítorí béèrè mi. لأن نيجيريا torí pẹ̀lú Nàìjíríà yìí ẹ̀yọ̀ tó ń fúru ọlọ́lájà ń bẹ́ ń jòkó ìlú Nàìjíríà tẹ̀ ń jọ mọ́ ìlú náà yìí. قد كدرت ó ti rún jẹ́gẹ́. ثم انكسرت ìgbò rún jẹ́gẹ́ tán ó tún wá fọ́ wẹ́wẹ́. ويخرجون الأشياء ويخرجون الأشياء àwa ń rí àwọn oríṣiríṣi nǹkan téèyàn rí lu mi àwa rí Nàìjíríà. التلاميذ في الزمن القديم. for example àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Nàìjíríà ọmọ school níjọ́ wọn àná. يذكرون دروسهم. wọn agbéwèé wọn wọn máa ṣe revision eléyà ní kí ló yé orí kí ló yé orí eléyìí ló yé mi láàrin ara wọn. ولا يخرجون في أثناء منزلهم. hostel wọn tí wọn bá fi wọn sí lẹ́yìn kí wọn lọ kàwé library wọn tún padà sínú hostel kò ní í sẹ́gbẹ́ kínní kan kò sí kóòtù ẹ̀yin kóòtù Ọlọ́run jọ dáa fún yín mo fọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run example ni yọ yẹ yín Ọlọ́run jọ yẹ yín dáadáa bí ẹ bá wà. ẹgbẹ́ òkùnkùn ńjọ́ náà kò sí ńjọ́ náà ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn Ọlọ́run jọ dáa fún yín mo fọ̀rọ̀ yín júwe fáwọn èèyàn ni. ولا يقتلون أخاهم. ó ṣe wọn lọ́jẹ̀ wala yaqtuluna akhahum ìjọ wọn náà àwọn ọmọ school university secondary wọn yìí para wọn ẹ lè gbọ́ pọ́n pé wọ́n tún pààyàn mẹ́rin kan o wọ́n kàwé wọn wọ́n fèsì study wọn gbogbo nǹkan bá ń fẹ́ wọ́n máa ṣe wọ́n lo excursion wọ́n gbádùn kò sí mọ́nú ayé báyìí. أكذا في اليوم. ẹ̀yin Ṣómólú tẹ ẹ̀pọ̀ mọ́ Musa lónìí àkàzà fílíà ìwọ̀n bí léèrè yàbí onílẹ̀ question to you ìwọ̀n bí wọ́n náà. أكذا في اليوم. ṣé bẹ́ẹ̀ lórí lónìí àwọn ọmọléèwé níbọn nísìn bá a ti wà níyìn àwọn kan bẹnu wa níyìn nísìn ó lè wọ níkà yóò sì wọ polo ó sì dúró ń gbọ́ wá sí mi ìbọn sì ń bẹ lára ẹ̀ njọ́ wọn àná kò sírú ẹ̀ wọ́n tó ní wọ́n sọ̀rọ̀ Nàìjíríà ṣé bẹ́ẹ̀ ni èyí tá a lò lọ ṣé bẹ́ẹ̀ lórí lónìí. الأمراء في الزمن القديم. Awíkóńkó lójú ọlọ́rọ̀ ìwọ náà dá yóò ṣe díẹ̀ àtẹ̀yìntẹ̀ tún dàgbà tẹ́ dàgbà àwọn ìjọba àná. لا يأكلون أموال الناس. wọn èyí jẹ owó òlu wọn wá ti sẹ́fùlù ni. ẹ̀yin àgbàlagbà dáadáa ìjọba àná àwọn aláṣẹ àná wọn èyí náwó òlu wọn wá ti sẹ́fùlù ni. ẹ sọ iye létí Buhari kọ mo travel mo lọlé Buhari General Buhari ọlọ́njẹ́ ọ̀dà fún wàláyì ọ̀tọ̀lẹ́ntọ́ bá ṣe fẹ́ǹsì kò ní fẹ́ǹsì ẹnìkan ló wò pé ọ̀rẹ́ òun ni jẹ́ òun ṣe fẹ́ǹsì fún ẹsẹ̀ títì nílé Buhari wa. La ilaha illallah. nígbà tí wọ́n wá ṣiṣẹ́ ni ẹ máa bọ̀ ń lọrin ilé kan nìdí àgbọn ní ń bẹ́ ń jí àrùn yìí ẹ wá wọlé táwọn common local government chairman for today ẹ wọlé tí wọ́n ní. ẹ wà àwọn kánsẹ́lọ̀ láyé lónìí ẹ wọ ilé tí wọ́n kọ́ ìṣèjọba wàá jọra wọn
ìwà mi àkàzà fìlíọ̀ mi sẹ́bẹ̀ lọ́wọ́ lónìí. لا يأكلون أموال الناس àwọn ìjọba tàná jẹ owó. ولا يسلمون في ملكهم. ìṣèjọba wọn èyí sì ṣàbòsí. òní sẹ́bẹ̀ náà tó ní rí ó di méjì. العلماء في الزمن القديم. ọkàn wà fà. àwọn àbá àtàná àwọn wo ni àwọn tó ti lọ tí wọ́n kọ àwọn tò nílẹ̀. عملوا بعلمهم. wọ́n a máa ṣiṣẹ́ wọn pẹ̀lú tí wọ́n ké. عملوا wọn pẹ̀lú tí wọ́n ké. ìwà wọn pẹ̀lú tí wọ́n ké. àníyàn wọn pẹ̀lú tí wọ́n ké. ìṣàdúrà fún yàn pẹ̀lú tí wọ́n ké. ìwọ̀n bí yín léèrè. ويتقون الله. àwọn tànà sì páyà Ọlọ́run. ولا يحسدون أخاهم. wàlá yahsaduna àkàwọn wọn ò sì ní ṣe kéétà ọmọnìkejì wọn àwọn tànà nù. ويتكلمون بالمقام عند الله. bí wọ́n bá ti ṣe fàárí àwọn àfa àtàná tó ti lọ ni bí wọ́n bá ṣe fàárí wọ́n wá ṣe fàárí pẹ̀lú ipò wọn wájú Ọlọ́run. ọ̀kan mọ̀ sọ fún kejì pé mọ̀ sọ fún ọ bọ́ ọ bá mọ̀ pé o ní mímọ̀ tómi lóòótọ́ èmi lè bẹ lọ́hùn kójò yìí ọmọ rọ̀ ìwọ bẹ lọ́hùn kó rọ̀ àwọn ọmọ táàkà mímọ̀ àwọn tàná wọn a sì táàkà sí rí tòní wá ń kọ́. àkàzà fìlíọ̀mì. àbá wa ń béèrè àkàzà fìlíọ̀mì. ṣé bẹ́ẹ̀ náà lórí lónìí ń bí yín lédè ó di mẹ́ta. àlìwáládù fi zamani kàdímì. inú mi dùn tí Alifulani wá lónìí bí ọba wa bí n bá ti ń sọ̀rọ̀ kan tó bá jọmọ́ bí ìgbà tí torí ẹ̀rí ìjà bí wèrè ni ṣé ẹ rí i pé bí wèrè bá wò sàn àfikọ́ lọ́wọ́ sàánú ẹ̀ kọ́ mọ́ jẹni tí nǹkan máa ń parí ẹ̀ ní púpọ̀ ṣe é tó bá dákẹ́ báyìí wọ́n máa pèrè àwọn àǹbàlí kíní òtí tó ń dé sí torí wọ́n dákẹ́ látàárọ̀ kọ̀sán kankan kó lẹ́gbẹ̀ẹ́ o bọ́ bá sì rí ẹ̀rín bí tiẹ̀ bá tún wá pọ̀ jù ẹ pé bí kálukú bá dákẹ́ ẹ̀rín tán ìyẹn máa rántí kàmí pé Alhaji Buhari pẹ̀lú ọ̀rọ̀ tó sọ láti wá pé Isa kó lẹ́gbẹ̀ẹ́ ìbò orí ti ń darí ẹ̀rín ìbò orí pa àti orin ti wá tán kíní oṣù lẹ́nu bẹ́ẹ̀ nìjà báàlù Fúlàní ọba sì ti bá sọ̀rọ̀ mí ní tó bá jẹ́ bí bọ́ǹbù wọn ni ó Alifulani lọ́la jí ń bá wí Ọlọ́run wá ṣe òun ló jòkó yìí ẹ bá wa ń gbọ́ wá sí wa nísìnyí ẹ mọ̀ pé à ń ṣe wá sí wa lọ ni kò sí nǹkan kan mọ́. aliwulama. aliwaladu fi zamani kadimi. àwọn ọmọ tá à ń bí níjọ́ wọn àná. yatakallamu ma'a walidayhi billini. jáàmì wo nílẹ̀ ìbọn tó ní aṣọ ń pàṣẹ ìjọba Nàìjíríà àwọn ọmọ tá à ń bí níjọ́ wọn àná wọ́n bá ń sọ̀rọ̀ pẹ̀lú bàbá wọn yatakallamuna billini. ẹ sà máa lọ tí n bá ṣe tán sà dádì ẹ má gbàgbé owó tí mo ní kẹ́ fún mi sà dádì náà mọ̀ pé lọ́ọ́ bá ya rẹ̀ kí ló dé mo fún ọ lówó canvas ọ fẹ́ pa mí ni àwọn àbúrò rẹ̀ yókùn kọ́ ẹ má bínú sà mọ́mí ò lówó lọ́wọ́ ni ń jọ wọn àná nù. wàyẹ̀mùsí kàlífàhùmá. bí wọ́n bá sì ń lọ pẹ̀lú bàbá wọn wọ́n ó dúró lẹ́yìn yọ tẹ̀lé bàbá ẹ̀ ni òde òní bọ́ọ̀lù wa ṣàyédègbé ọmọ àti bàbá wa bára wọn sọ̀rọ̀ dádì màá lù yín ẹ sí èrè lẹ́nu bọ́ọ̀lù ní wíwọ̀n bá màá nà jájà ti sin ilá lẹ́nu ẹ ọmọ àti bàbá àwa ṣe bí yóò lu bàbá ẹ lóòótọ́ ni wọ́n wá ní tíìmù tiẹ̀ ọ̀tọ̀ tíìmù bàbá ẹ ọ̀tọ̀ mo ń fẹ́ kó òun lé ní inú ń gbọ́ mọ́ pé wọ́n nà bàbá àwọn sí èrè ẹ wá wáyé lónìí. wà ìdá àjàbá. kí ló wí. wà ìdá àjàbá wọn. bí wọ́n bá sì pé yóò dáhùn kíákíá ni yẹ́sà mò ń da yín lóhùn sà mò ń pẹ́rẹ́sì aṣọ lọ́wọ́ ni mò ń da bẹ́ẹ̀ sẹ́ pé mo ti ń bọ̀ láti sin rúùmù sà yóò fún bàbá ẹ lọ́wọ́. wáyé ni àmàrà. bí wọ́n bá sì pa á láṣẹ. gẹ́rẹ́ màá sọ iye tí ń tọ́. tọ́ba ti àtọ̀ sí kọ́ lọ́ọ́ rọ́ọ̀lù ọlọ́run tọ́ yóò tẹ̀lé wọn. àkàzà fìlíà mi. ẹ̀yin àdúgbò wa ní Sọ́mọ́lú ẹ̀yin tiwa ìwà ń bí yín lóore ẹ̀yin tẹ fẹ́ràn ọlọ́run lára wa ìwà ń bí yín ṣé lọ́mọ ń ṣe lónìí. bàbá ká sọjọ kí wàá bá ń fọ ọmọ wa ní ọkọ kọfí ẹ̀ ní dábàá bẹ́ẹ̀ ló ẹ̀mọ́ ọkọ dáàdì lẹ́yìn náà tún ọ̀gbẹ́ máa sì wà lónìí èmi ò lè fọ́sọ̀ kankan lónìí o bàbá ẹ̀ lọ́ba wí ṣé bẹ́ẹ̀ ní lánàá
التجار في زمن القديم. jábí wo nílẹ̀ àfa wí kóńgó bàbá wí kóńgó lójú ọlọ́rọ̀ ìwà ń bi yí léèrè ọ̀rọ̀ ẹ wá wò ní. التجار àwọn olówó في زمن القديم. nígbà tó ti kọjá lọ àwọn ní business à ń ta sìmẹ́ǹtì à ń ta ṣúgà à ń ta ráìsì à ń jẹ́wà wọlé à ń ta pákó à ń kẹjà wọ̀lú à ń kaṣọ wọ̀lú à ń kó bàtà wá àwọn olówó ọjọ́ wọn àná. لا يأخذون المكيال gbogbo àwọn ìyálọ́jà wọn èé di pẹ́rẹ́gì kù. والميزان òṣùwọ̀n wọn àti skéèlì kò sí kan tí wọ́n máa ń jàǹbá nú ẹ̀ wọ́n filẹ̀ bí wọ́n ti ṣe ni. ولا يهلب بالله على الكذب. ìjọ wọn náà táyé dá wọn èyí sì búra lórí irọ́ pé wàláì tàláì sọ́n bí láì mórí márùn ni àwọn mo fún ọ ìwọ náà mo ní mórí márùn àbọ̀ ẹ̀rí gan wọn èyí búra wàláì mórí márùn mọ́ra ọ̀dà san mórí mẹ́rin àti pàm márùn wọn èyí búra lórí irọ́ ńjọ́ náà. أأكذا في اليوم. ìbíyín léèrè bàbá wa wí kóńgó lójú ọlọ́rọ̀ ṣé bẹ́ẹ̀ lórí lónìí. أأكذا في اليوم. irin wa sọ bá wọn tànà mu. أأكذا في اليوم. ìṣèwádìí wa yìí bẹ̀rẹ̀ lórí ọmọ Musa ǹjọ́ ju àwọn tànà ǹjẹ́ àwọn wá sí tànà ń sọ̀rọ̀ síra wọn máa búra wọn. أأكذا في اليوم. ìṣàdúrà wa tó ní ìjọ́jọ́ra wọn. أأكذا في اليوم. sọ́jọ́ra wọn. الفارس àwọn ọlọ́pàá في زمن القديم. àwọn ọlọ́pàá tá a ti lò kọjá á lo àwọn kan nígbà kan níkà ní tiwọn àti kóńdó wọn ègbé bàn dání. ọjọ́ ti pẹ́. mo ti dáyé ìgbà tá a lu ọlọ́pàá tí wọ́n ń wọ ṣòkòtò níkà tí wọ́n máa mú kóńdó dání mo ti dáyé á lo àwọn kan jọ náà. لا يخون الناس wọn èsè jàǹbá fún yẹn. وعدلوا في أعمالهم. wọn a sì ṣe déédéé lérí ẹjọ́ tí wọ́n bá dá àti iṣẹ́ tí wọ́n bá ń ṣe. ولا يخوضون الحرام. wọn èyí sì gba bribe àwọn ọlọ́pàá àjọ náà tí mo sọ fún yín wọn èyí gba bribe. أأكذا في اليوم. Awíkóńgó lójú ọlọ́rọ̀ ọ̀rẹ́ mi jábí wò nílẹ̀ ẹ̀yin àlùfáà síbẹ̀ lórí lónìí aláàmú olè gbogbo tí n sọ yé ti ju jẹjẹ lọ nígbà dàbà ọ̀tọ̀ àdéta wọn làwọn táwọn wọ Ìlọrin wa wọn làwọn jẹ 100 kìnnì kan wọn máa jí ọmọ gbé wọn wá ń ṣe bí wèrè ńgbà wọn tẹ̀dé wọn wo ohun tí ń bẹ nínú báàgì ẹ̀ wọn bá orí tútù wọn tún wá bá ọmọ tuntun nínú báàgì ó sì ń ṣe bí wèrè ó ní ẹ̀dákun àwọn pọ̀ Ìlọrin làwọn wọ̀ wá báyìí sọ́wọ́ ti tẹ̀wọ́ náà àwọn èèyàn bá mú wọn bá sọ nítorí mọ̀ ṣe lẹ́kọ̀ọ́ àwa náà agbẹ́wò ẹ̀wọ̀n lọ́rin nìkan ẹ̀ máa mú la ọgọ́lọ́pàá ẹ̀ máa mú la bẹ́ẹ̀ mú la wọ́n sọ lẹ̀ táyà ìwì pẹtiró ọba sọ náà sí. ẹ ń jẹmọ́ àwọn èèyàn sálámà sọ pé asàlámù àti ọlọ́pàá ti wà lẹ́yìn ẹ̀dùn ọ̀dọ́ mọ́tọ́lá. asalaamualeykum warahmatulah asalaamualeykum wọ́n sì farabalẹ̀ fún kálukú la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam astaghfirullah. ẹn tí ọkọ bọ tàbá yìí wọn ò jẹ́ ọ́ pariwo wọ́n sì rọra fà á nínú lánàá fà á ẹnì kejì náà tún jáde dé wọ́n sì ń fa kálukú wọn wò pé Ájì Musa tó jáde ní sìlá Ájì Musa wọn pé mo wà nù mọ́tò ọlọ́pàá àfà òdì kejì dé àwọn èèyàn ń lọ fo ilé àlọ́ alábọ́ta ni àbá òdìdí èèyàn àtẹ̀rí èèyàn lọ́wọ́ èèyàn ẹ̀tún wa mú wa. ìwé mi Awíkóńgó sébẹ̀ lànà rí. أأكذا في اليوم. ìṣèjọba tàná ṣèbí tòní lórí. أأكذا في اليوم. ìpàṣẹ ìjọba tàná Awíkóńgó sébẹ̀ tòní rí. أأكذا في اليوم. القاضي àwọn adájọ́ tàná. في زمن القديم. léyìí tá a ti lò kọjá lọ. عدلوا على حكمهم. ẹ̀rí kan adalu ala hukmihi wọn a ṣe dọ́gbadọ́gba lórí ẹjọ́ wọn tí wọ́n bá dá gbogbo yín ẹ̀ ká pépà yẹn ha àwọn adájọ́ yìí dájọ́ dáadáa. ويحكمون بالقرآن. àwọn alẹ́kọ̀ọ́ ní ìta ń
ń gbé ní àlẹ́ káálí ńjọ́ náà pẹ̀lú àtàwọn oníwèé àwọn náà adájọ́ nù kóòtù wọn bil Qur'an pẹ̀lú al-Qur'ani. wa hakama lil faqiri. wọ́n á sì dájọ́ lórí tálíkà wọn ò níyàn jẹ. kama hakama lil gani. gẹ́gẹ́ bí wọ́n ti dájọ́ fọlọ́rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dájọ́ fún tálíkà. wa hakama lil amiri. wọ́n á sì dájọ́ fún ìjọba àtọ́ba. kama hakama lil ma'muri. ẹ̀rí wọ́n dájọ́ fọba wọ́n dájọ́ fáwọn tó bá ń jọba lélẹ́rìí. wa hakama li sayyidi. aṣáájú tí ń bọ̀ gírígírí òkúta panel tá a ṣe lọ sẹ́ni pé wọ́n invite Ọbásanjọ́ ó sì wá ẹnìkan náà ni wọ́n invite Nàìjíríà tí ọ̀daràn ẹnìkan ṣoṣo ó ti yé yín gbogbo ẹni tí wọ́n invite lọ́dáhùn ẹnìkan lọ́kọ̀ tó rún òní wa tó rọ́ tí mo gbé bọ́n bá lọ bẹ́ẹ̀ ni òun ṣàgbákò kò sí wá bí wọ́n ti dájọ́ ń jọ wọn ànánu. kama hakama lil khadimi. wọ́n dájọ́ fẹ́lẹ́rí wọ́n sì dájọ́ fún ẹni tí ń ṣe bọ̀ yìí. akada fil yawmi. ẹ̀yin sọmọlú àkàzà fil yawmi sẹ́bẹ̀ ní lónìí sẹ́bẹ̀ ní rí lónìí. bọ́mọ mínísítà kan bá pààyàn ní sin àpagbé ni. ọlọ́ni kò sí kankan tí ó ṣẹlẹ̀ bọ́mọ sínétọ̀ kan yíyàn lọ́rùn ní sin yọ pàgbé ni. èèyàn gbé ansẹ̀tì ayé lóyún ansẹ̀tì ayé lóyún ọ̀kan tí í ṣe ikùn báyìí bẹ́ẹ̀ bá ti lò ó tọ́pẹ́ díẹ̀ à ń kó lo àgọ́lọ́pọ̀ àwọn àlọ́ tì mọ́ pàǹtí ansẹ̀tì ayé lóyún ẹnìkan wá jòkó ọwọ́ akó 2 billion àwa sì kankan fún sórílẹ̀-èdè ní ṣé ìṣèjọba náà ní ṣé ìṣèjọba ní ìtọ́lọ́ta àkọ́kọ́ bẹ̀ lọ́hùn kọ́ká kó lára wa ká lè gbádùn ìlú yìí òun ni poverty àgbá kan ní poverty ìlú tí poverty bá wọ̀ ntí ọ̀yẹ́ wọn jẹ wọn máa jẹ wọn sì máa rẹ́rìn irú ẹ̀ ní Nàìjíríà báyìí bólúṣolú kan bá pè wá sí pé òun fẹ́ ṣe empowerment yóò sì kó wa jọ báyìí kílípà méjì kẹ̀kẹ́ méjì ẹ̀rọ méjì wọn à kó tàǹsí tí wọn ti lò tí ayé ẹ̀ ti dàrú tí wọ́n tún kùn wọn à kó mẹ́ta wá gbogbo yín náà wà á kún yà yín àwọn ìyá alásàlá tó ń gbé sálà láàlúwàsá wà láyọ̀ wọlé ẹlẹ́ẹ̀kejì ẹnìkan wà á gèrè kílípà sọ irun lọmọ tí wọ́n ń gẹ̀ sọ ọmọ tí wọ́n ń gẹrun ọmọ wọn wo ló wà nù kíọ̀sì tí ń gẹrun ẹnáwó ọmọ aláṣẹ tí ń gẹrun tí wọ́n kó kílípà bàbá wàrà lù ẹ̀rọ ọlọ́gì ọkọ̀ọ̀kọ̀ ṣiṣẹ́ dáadáa kò ní tí ì máa pariwo nígbà wọn bá yẹ lọ fọ́sẹ̀ kẹ́kẹ́ àlùkò máa gbé ya kàbílà bóòlù ó ti ṣe pẹ̀lú ẹ̀rọ ọlọ́ta yìí àárọ̀ oorun sùn ariwo kìíní ipò wọn bá débi tí ò ní lò mọ́ ẹ̀wọ̀n tí wọn kó àmọ́ ńgbà tó sì pọ̀ lára wa gbogbo tí ò yẹ kó ju wa lójú wa jọ wa lójú wọn wá ń rẹ̀ wá jẹ lọ́rùn yìí àwa ń dákẹ́ kò síbi tẹ́mi èyí tí sọ̀rọ̀ Fẹlá níjọ́ tí Fẹlá ń bẹ láyé when Fẹlá was alive tí ń kọrin rẹ̀ àwọn èèyàn mọ tí ń wí olùjọ́ tá a bá jáde tá a bá jà Nàìjíríà ká tó gbádùn táwọn eléyìí bá wá dé alẹ́kùn tí wọ́n pa bí 100 nù wa tá a wọlé padà tí wọ́n wá bá wa yàn án tọ́lá wọn tí wọ́n padà bá wa yàn án ló dúró yìí tí wọn ò sí kéńgbà náà amú ọ ń lọ àtìmọ́lé trained to kill kò sí tó kà wọn pẹ̀lú kíni kan trained to kill nítorí wọn fi mú wọn jáde wá wàhálà dénú njọ́ tẹ̀ ń jà pé ní repo ní 120 tẹ̀ ń lọ kíní kan fáwọ́yìn mi páàkì tá à ń wò lórí chanẹ́ẹ̀lì ńlọrin mo ní ẹ máa wò ẹ jẹ́ wọn ó kó àwọn ará àbí jáde ẹ nírẹ́ nìkan bẹ̀ nígbà láwọn ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àwọn wọn kó wájọ́ kan ẹ mọ̀ wá kó àwọn ará ẹ mọ̀ bọ̀ wá fáwọ́yìn mi páàkì lọ́ dá wáyì bí wọ́n ti dúró nì wọn ò ní ẹnì kankan bí wọ́n ti dúró náà nì àwọn yẹn kan gbé ọ̀rá múrísíkù ẹ padà o ẹ padà o ó dìjọ́ tá a bá jà ó dìjọ́ tá a bá dẹ̀jẹ̀ lẹ̀ ẹ lọ wo gbogbo kọ́ńtírì ẹ wo lẹ̀ Lárúbáwá ẹ wo Syria ẹ wo Cairo ẹ wo ẹ wo Iran ẹ wo Iraq wọ́n ń jà fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn revolution Fẹlá ní ìyá ọjà Nàìjíríà pẹ wọ́n ní kí ló dé ó ní you don't wan die I don't wan die mama dey for house papa dey for house ó dìjọ́ tá a bá jù yìí wọ́n lẹ̀ ká tó wá dùn Nàìjíríà. akadá fìlíà.
ibi ẹ̀yin Ṣómólú àkàzà fìlíà omi. ṣé bẹ́ẹ̀ lórí lónìí? ṣé bẹ́ẹ̀ lórí lónìí? kí ló tún wí? asọ́ni una. àwọn oníṣẹ́ ọwọ́ abáwí góńgó àwọn oníṣẹ́ ọwọ́. fi zamani kadimi. ìjọ wọn náà tájọ lò. la yusarikuna fi amalihim. la yusarikuna fi amalihim. wọ́n yé jalè ń bi iṣẹ́ wọn. mẹkáníìkì iye tó bá pè náà lẹ́ba. tòde òní láyé bá fọ́ lójú. bọ́bá ti ní kó o fẹ́ràn wàhálà ọ tẹ̀lé òun lọ yóò sì ìwọ lọ ṣáájú lọ́dọ̀ yíbò òun ti wà lẹ́yìn wọ́n ti ní sígínà. Emeka na that crankshaft na him we come for. la yusarikuna fi amalihim. alákòóbára wo obìnrin òun kò mí jẹ yọjọ kọ rẹ wá mú mi. asọ́ni una. àwọn oníṣẹ́ ọwọ́ ìjọ wọn àná ẹ̀yin Ṣómólú. la yusarikuna fi amalihim. ọlọ́jẹ̀ wọ́n èyí jalè ń bi iṣẹ́ wọn. wayashtaruna. àmọ́ òde òní ayé ti fún lójú pọ̀ wàláhì mẹkáníìkì àti Emeka tí ń ta páàtì wọ́n ti gbọ́ slang bí ìgbà tó di ń sọ̀rọ̀ ni ó ti yé àwọn olówó táwọn kí ló dé kí ni yóò lè wọ 120 náà ah dádì kódà mo tún ná débẹ̀ ni mẹkáníìkì ni o nso ń bẹ̀ ká lọ rà á mo tiẹ̀ tún nìkan tí mo fẹ́ rà gan ó sì ti gbọ́n ẹ bá ti lọ́dọ̀ Emeka yóò ti olówó ṣáájú ṣọ́ọ̀bù ní dádì òun ti pè Emeka how are you na that that boat ó ti yé wọn á pé ah na 100,000 wọn wàá yọ fúnra wọn bí wọn bá ṣe tán. Allah. àwọn oníṣẹ́ ọwọ́ tàná Awíkóńkó wọn ṣe bẹ́ẹ̀. wayashtaruna ma yuhsinu amalahum. oníṣẹ́ ọwọ́ tàná nígbà Nàìjíríà ń jẹ́ Nàìjíríà wọ́n ra tí ó tún sẹ́ wọn sí ni tẹ́tù máa gbéṣẹ́ fún pé ah ọmọ yìí sì ṣe kí ni yọ̀ọ́dà kọ́ pariwo mọ́ lóòótọ́ tọ́ba tún wá rẹ̀ ní títí ẹ̀ ń pariwo ni ah ká lọ mo ní mẹkáníìkì ibẹ̀ ni ó gbé lọ àá tún wá kọ́sítọ́mù fún wọn ni. akadha fil yawmi. ibi ilé rẹ̀ wẹ̀yìn Ṣómólú ṣé bẹ́ẹ̀ lórí lónìí. ọmọ ọgbọ́n tí bàbá ọ̀rẹ́dì àti tọ́jú ọmọ tó bí ìyàwó kò gbọ́dọ̀ kọ́ ọkọ ọ̀rẹ́dì àti sáàbù ìyàwó ẹ̀ pẹ̀lú tọ́lọ̀ ní kò fi sáàbù ẹ̀. àwa ń tọ̀ kí bó ti wù wá. akankana dọ̀ ọlọ́run alìbùlá níjọ́ àlùkìyàmọ́ àmọ́ bí ó ti yanjú gbogbo wa yìí ẹlòmíì àtọ̀ sí bí ó wù ú bí ó yẹ ká tọ̀ sí àtọ̀ síbẹ̀ só ti yé yìí ẹ tọ́ lẹ́lẹ́ kí n wí o ó kúkú ti yé yìí àdáni náà rẹ́rìn ẹ ti tọ̀gbẹ̀yìn sẹ́yìn ẹ jẹ́ kí sáàyà. walaysa shay'un illa du'a. walaysa shay'un illa du'a. illa du'a. gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ níyìn ẹni la ilaha illallah. la ilaha illallah. ẹ wí dáadáa. la ilaha illallah. ẹ̀yin Ṣómólú kò sẹ́ni tó kù lórí ìṣèjọba Nàìjíríà àfàdúà. ya rabbana. mo pè wọ́ Ọlọ́run. anta mubaddilal umuri. ẹ̀yin kírísítẹ́nì ẹ tètè gbọ̀nà ṣọ́ọ̀ṣì ẹ fi à ń yọjú wọ mú àwọn tí ń ṣàdúrà. pásítọ̀ mi ò jẹ ìyà lọ́dọ̀ Jésù tiẹ̀. àwọn kírísítẹ́nì ní kírísítọ́nà mẹ́ta àwọn kan náà kírísítẹ́nì gbà pé Ọlọ́run bẹ wọ́n máa sọ tán bá ń ṣàdúrà lórúkọ Jésù Ọlọ́run ẹ kọ́lé fún wa lórúkọ Jésù Ọlọ́run ẹ ṣe ń tá jẹ wọ́n mọ̀ pé Ọlọ́run bẹ àmọ́ Jésù lànàbì tiwọn. àwọn kan bẹ mẹ́ta ní tiwọn Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn mú sọ wọn rẹ̀ sí mẹ́ta. àwọn kan bẹ nínú àwọn kírísítẹ́nì wọ́n sàlọ̀ ọ̀la kan tó wọ ṣọ́ọ̀ṣì nbẹ̀lẹ́gbẹ̀ẹ́ lèmi lágége awọ sì ní pásítọ̀ wọn fi jókòó wọn sì bọ́ bàtà kí wọ́n tó wọ̀ àwọn kan tún nù bí wọ́n bá sì ń kọrin wọ́n ń dákọ̀ Ọlọ́run
kan tí wọ́n ń bẹnu wọn báwọn bá ń kọrin ọmọ gbọ́ lílá fi kúrẹ́sì láfi ní mi náà ní sọ̀rọ̀ iná àti iná kálí kó ń sára wà mú ní ara wa náà fún làwọn eléyìí náà ọ̀kan náà túnú kírísítẹ́nì ẹgbọ̀nà ṣọ́ọ̀ṣì ẹbí ọlọ́run ibi nàìjíríà ń lọ tí yẹ ya ẹ̀yin olówó ẹ̀fọwọ́sàánú ibi nàìjíríà ń lọ yé wa ẹ̀yin oníkó ẹ̀fipò yín sàánú ibi nàìjíríà ń lọ yé wa. Badil Nàìjíríà. ọlọ́run yí nàìjíríà padà. Badil Nàìjíríà. àìrọ́wọ́ náà bá wa kà kú o. Badil Nàìjíríà. àìrọ́ jẹ́jẹ́ bá wa kà kú o. Badil Nàìjíríà. àìbẹ́gbẹ́ pé àìbẹ́gbẹ́ mu bá wa kà kú o. Badil Nàìjíríà. alẹ́ jáde òru wọn gbé mọ fẹ́ débi àìsùn lágbájá àfi kẹ́yìn ọ̀pọ̀ wọ́n jiyàn gbé ni jíjí gbé ni ẹ̀ka lọ sókà ẹ wo skọ́ọ̀lù odidi skọ́ọ̀lù ẹ̀dá ẹ wo skọ́ọ̀lù odidi ẹ̀dá ní sókà ẹ wo agbárí lẹ̀ẹ́lẹ̀ tí ò sí kankan lára ẹ̀ mọ́ ní sókà wọ́n di àwọn kan mọ́lẹ̀ wọ́n wá ju ìka lọ báyìí wọ́n wá ń bi wọ́n kí wọ́n tó kó àwọn díẹ̀ tó kù tó lè sọ̀rọ̀ nù wọ́n wá ń bi wọ́n èyí ṣe tẹ́ ẹ fi tínrín báyìí wọ́n ní ha ìjọ mẹ́rin ẹ̀ẹ̀kan làwọn fi ń jẹun wọ́n fa wọn gàrí díẹ̀ báyìí ọ̀tán àwọn ọmọ tí ń lọ nù ayé ibi tí wọ́n sáfà wọn sí náà ni eléyìí tó sẹ́kù ìtàn méjì yìí kọ́ wọ́n ní ha àwọn kan bẹ tí máa wá rà á àwọn kan wà tí máa wá rà á wọ́n ti gé erífẹ́ tó fẹ́ rà wọ́n ti gé pé àwọn tí tùmẹ̀ntọ́ kan nínú àwọn tí wọ́n tún gé tàbá yìí ẹ wo inú nàìjíríà ni wọ́n ti discover arú yìí wọ́n tún wá ní underground nbẹ̀nbẹ̀ wọn ò ti discover ẹ̀dùn sí i àwọn tí wọ́n ń pè tí ń lọ pé àwa ń bẹ ẹ àmọ́ bá ti júwe fún yín ní nbẹ̀ náà láwa fóònù wọn lọ́mọ́ bọ́ nàìjíríà wa ń lọ àfáà bí kòńkó wa ní ká wá sọ ìṣèjọba nàìjíríà mo kí àwọn àlùfáà wa tí wọ́n bá wà ní èrè wáàsí bàbá Abdul Latif òdekílékún mo kí yín púpọ̀ ọjà yín la wá bá yín náà yìí wọ́n ní àáfà àbí kòńkònù ọjà yín la wá bá yín náà yìí ẹ̀yin náà ẹ̀wọ̀n mànẹ́bí Ádámà àwọn kan ti lọ lé o ẹ dúpẹ́ fọlọ́run tó ní kí ọmọ bá yọ jáde látọ̀dọ̀ alhamdulillah àáfàá mi ọlọ́wọ́ mẹ́ ní pàǹtí ni pàǹtí wọ́n mọ̀ kéwò ẹ̀ lọ àáfàá wa débẹ̀ àáfàá wa bẹ́ẹ̀ pé ẹ̀yin bíi méjìlá mọ́kọ́ tí ẹ ṣe wá yàtọ̀ ni ẹ má sunkún mọ́ ṣéwù 3 years náà ló kù ọba jẹ́lẹ̀wé ọjẹ́ pólì mọ́lọ́wọ́ ajẹ́ pólì ya Rabbana ọlọ́run ìwọ nìkan lọ́ba. Badil umarana. àwọn ìjọba wa báwa yí wọn padà sámọ náà wọn o. Badil ulama. àmọ́ bí a lọ kò yé wa ìjọ wọn àná tẹ bá kàwé tán ọkọ̀ ti wà nílẹ̀ iṣẹ́ tí ó ṣe ti wà nílẹ̀ tọ́ba competent débẹ̀ láyé lónìí ẹni ó jáde 20 ọdún bẹ kò rí nǹkan kan ọlọ́kadà mi tọ́ba gbá ọ̀kadà mú tọ́rọ̀ bá di wàhálà tọ́ba sọ òyìnbó ọmọ wa wò pé ọlọ́kadà yìí òun ò rí sẹ́ni ọ̀dà ni lọ́mọ fi dẹ́gbẹ̀ẹ́ òun lọ́ ń bá sọ̀rọ̀ àfi tó wọ́n bá pé àìríṣẹ́ ló mú òun kọ̀kadà yunifásitì báyìí lòun lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wòyà tí ń jẹ wá ẹ wá ṣetán ẹ láwọn àfọ òní ìjà sówó àìsẹ̀ bẹ̀rẹ̀ ìjà ni o ta ni ń sanwó fún wa ẹ sọ ẹni tí ń sanwó fáwọn àfa àfi kẹ́ ẹ lo àwọn àfa ẹ̀yin ọlọ́lá àfi kẹ́ ẹ máa lo àwọn àfa àfa mi ń bẹ lórí àwọn onúlé ní ìsọ̀tọ̀ wàhálùwà láti jẹ̀dógún àfi kó tún máa bẹ lọ́run pé ọlọ́run bí kìíní ìbá ṣe tán mọ́jọkùnrin yọ ọ́nà tí àfa mi máa wò àfi mi nìkan o torí ẹlòmíì ga tẹ́lẹ̀ kọ̀ọ̀nà tí àfa tó wàhálùwà mọ́ àwọn àfa mi ni wọ́n lọ náwó rí àwọn àfa mi ni lọ náwó rí àwọn àfáà àwọn olókùn tọ́lọ́hún wò máa yé yìí la
wàláyé tí ì bá sọ láwọn afa tí wọ́n bẹ tí wọ́n fa tẹ̀sùbá tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ni àwọn bàbá dáadáa wọn ni àtàwọn olúwa kọ̀ọ̀kan báyìí tí wọ́n tán sáré ọlọ́run Allah torí pé inna lillahi ibadan futtana. inna lillahi ibadan futtana. ẹ máa gbọ́. taraku dunya wa khaful fitana. nazaru fiha falamma alimu. nazaru fiha falamma alimu. anna laysat lahayyin watana. anna laysat lahayyin watana. واتخذوا صالح الأعمال فينا سفنا. صالح الأعمال فيها سفنا. إن لله عبادا فتنا. obìnrin wàlíyà Ọlọ́run bẹ nínú ẹ̀yin náà ǹjọ́ wọn àná wàlíyà Ọlọ́run pọ̀ nínú àwọn obìnrin òdi òní wàlíyà Ọlọ́run tán nínú àwọn obìnrin kò sí mọ́ asalatu fari lókun nísìn alamansali yamaruba ìjọ ànábì kọ́ ló ń jó yẹn ntọ́sẹ́kùrì ẹ ká lọ lọrin ẹ wá lọ wọ alahajà rìyànà tó arówólò ẹ wá lọ wọ gbogbo ọmọ kéwé àwọn àgbàlagbà bí àwọn ìyá wọn yìí wọn há dàda ìlú ni tí wọn bá tẹ wọn báyìí Allahumma salli ala wàllá ìyá tó bí Shehu Sali Zambo radiyallahu ta'ala wọn kéwú túbà kan ń wá kìdò ní ìtìrì Allah Shehu Sali Zambo ọlọmọsà kẹ amina wọn jókòó tí òkú wọn á ké gbogbo yẹn súnmọ́ yìí la ilaha ìyá wa jókòó bí báwọn ọkùnrin àwọn afáàtì máa jókòó ni wọn wá gbọ́wọ́ lé òkú wọn wá ń ké túbà láàrin wákàtí kan àbọ̀ ìyá ń ké túbà lọ́wọ́ ìdákẹ́ la ilaha illallah àwa ń kọ́ tá a rí gbọ́nú ẹ̀ torí má bá ké mi sókè o ànígbọ́ mi mọ́ àwa ń pé ó yẹ ká rí irú túbà tí a yìí ń ké yìí àwọn túbà tó lágbára ni àṣeyọrọ lọ ìdásàlá tí wọ́n ti gba túbà. radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ ìdásàlá tí wọ́n ti he túbà ni obìnrin nu wọ́n wá ya nǹkan kí nǹkan kalẹ̀ wọ́n gbọ́dọ̀ bímọ tuntun àfi bọ́ọ̀ fẹ́ jẹ́ ẹ̀ mú ọ̀yà lálà ṣe kalẹ̀ èèyàn gbọ́dọ̀ gbé mọ́tò wá hàn yín ọwọ́ lè gba àdìsá wá dẹ̀ wá tó àtúnrà èyí tó tún jù yín lọ àdìsá ń lọ rí ọlọ́ọ̀rẹ́ ṣe rí mi tọ́ mi lábíríjì ní odò èyí tí wọ́n wá ṣe láyé nù. èmi ti yá sáré ti yín kalẹ̀ nígbà mo ti mọ̀ pé tẹ́tẹ́ lọ́wọ́ rán mi ni mo ti sáré yín kalẹ̀ Allahu hayatakum ọ̀rọ̀ ń bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ ó jẹ́ sì ń bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ ìran sì ń bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ wò gbogbo ẹ̀ la kó dání wọ́n nà sí ọ ni aago kan ọ̀sán ló gbé látàgbé sùmọ́nù adìyẹ mi dàwọn abẹ́rẹ́ yíyí ni láago kan ọ̀sán. ọmọ rántí pé alẹ́ ìzàgádá. alẹ́ ìzàgádá màsírù kàjẹ́ wọn bàtà burú. wàyàzú turba haza thumma haza. wàyàzú turba haza thumma haza. asahabu annaka kadi malaktal arida turran. abu annaka kadi malaktal arida turran. àwí góńgó àfa wa ń béèrè kí lọ́rùn ṣe fún ọ tó máa dúpẹ́ Allah o tún wá ń wẹ̀yìn pé tẹnìkan tó ju tiẹ̀ lọ kí ló ń wọ̀n bẹ́ẹ̀ máa dúpẹ́ bí tí wọ́n náà dé o. wadana lakal. habu annaka kadi malaktal arda turran wadana lakal ibadu fakana masa alaysa gada maziruka jawfa kaburin wayahazu turba hasa thumma hasa. abu annaka kadi malaktal arda turran. ìdàkúrẹ́ naam ọ̀dà kágbáyé lé ọlọ́wọ́ kọ́ ọmọ bọ̀ bí Fáṣọlá kágbáyé lé ọlọ́wọ́ sẹ́ máa bọ̀ bí Fáṣọlá àṣẹ tó bá palẹ̀ kúrò ní gbọ́dọ̀ sẹ́ ẹni. wadana lakal ibadu fakana masa. ọ̀dà àṣẹ ọ́nìyà lọ́jà àṣẹ tó bá pápẹ́ gbọ́dọ̀ nájà lónìí ẹnìkan ò ní ná àwa sí gbogbo ayé fún ọ ìwọ nìkan ni wọ́n ń tẹ̀lé ní tọ́ba wo ni wọ́n ń ṣe ó di méjì. alaysa gada. ọ̀gbọ́n tó fi parí èyí tọ́kọ́ wí ni fakana masa. fakana masa. ìwà ni kíni. alaysa gada. bọ́ọ̀bá lówó lónìí ẹnìkan nu jíṣẹ́ lọ lánàá àti rí mọ́lẹ̀. alaysa gada. bọ́ọ̀bá bímọ lónìí ẹnìkan bí n tójú tiẹ̀ lọ àti rí mọ́lẹ̀. alaysa gada. bọ́ọ̀bá kọ́lé lónìí o lè kọ́ tó jí mọ́ ọjọ́ mu tí ń bẹ ń lọrin gbogbo dájì lọrin òun ló nílẹ̀
kọ́lé ni a ti sìn. عليك غدا bọ́ọ̀bá mọ òṣèlú ṣe tó ní bá òkè jà stéètì lọ́mọ abájà bí bàbá wa Sàràkí nkùsẹ́jú kan yóò tó fáyà òkè àní yẹ Awólọ́wọ̀ lòun ó ṣe ó kùsẹ́jú kan nù. bọ́ọ̀bá mọ òṣèlú ṣe bẹ́ẹ̀ bí Sàràkí ọ̀wù Sàràkí dà ó ti lọ pẹ́ Ìlọrin náà ní Ìlọrin jẹ́. عليك غدا bẹ́ẹ̀ sì mọ̀ yẹn ń fún ní tíìmù tí ó fi dákẹ́ ápù ń bẹ fẹ́yìn náà irú èyí tán fẹ́yìn tán lọ ń jó sí. عليك غدا ẹ̀yìn tí pa ápù ọ̀bá ká yúgọ̀ tí ń bẹ. عليك غدا bàbá wa gbóná débi pé onípa ẹnìkan ọ̀ka ọmọ àwọn aláṣọ gírín wọ́n yanjú ẹ̀ ni. عليك غدا àbá níjẹ́ bí ọlẹ́rìí alẹ́ sàgàdá kí a sọ lání. مسيرك جنب قبر agbẹnu ẹ bá wa gbé ẹ bá wa gbé gbogbo ẹnì kọ̀ọ̀kan wá yìí ìjọ kan ń bọ̀ ẹ bá wa gbé ẹ bá wa gbé ìjọ kan ń bọ̀ àníjó kọ wa mọ́ ó àfa Buhari ní bọ̀ ó àfa Buhari ti dé ìjọ kò ní símọ́njọ kan àwọn tó bá dé òkè sí wọ́n ti wẹ̀kú tán La ilaha illallah. ṣé wọ́n ti wẹ̀kú tán wọn ò ní dákọ̀ rẹ mọ́ á pa kọ̀ rẹ dànjọ́ kan. wọ́n ní káwọn ya wa ya lọ́jà the whole state of Guinea kan ẹni kan máa wọlé ẹjọ́ ibi tẹ́ǹtì ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ kú ìjọ kan ń bọ̀ wọ́n tún máa sọ fún wa pé ẹ kú ẹ dákun ibẹ̀ wọ́n fẹ́ gbé òkú gbà. La ilaha illallah. alẹ́ ìsàgàdé عليك غدا مسيرك جنب قبر bàbá wa lẹ́ni ọlọ́run ni ọ́ bàbá alágége dà wọ́n ti lọ pẹ́. عليك غدا مسيرك جنب قبر bàbá alágége gbogbo gbèsè ayé wọn ìmọ̀ nípa ọlọ́run ni wọ́n fi kọ́ ẹ̀dá tóun ti bẹ́ẹ̀ ààbò wọn ní kù. عليك غدا مسيرك جنب قبر bàbá wa Alhaji àgbà Radiyallahu ta'ala. Kamalu Dini radiyallahu ta'ala anhu Àmín. tí wọ́n fi lo ayé tán 120 something bàbá ọ̀sẹ̀ ẹnìkan rí ẹnìkan ọ̀fẹ́ jọ bàbá sùn bí sẹ́wù Kamalu ti ní tìjú tó àti ntókè ààbò ní kú. عليك غدا مسيرك جنب قبر oníwàásí àgbáyé tó délẹ̀ ó ti délẹ̀ kọ́dọ̀ ọmọ tó kàn kéwú yóò tún dìde fún tóun ti bẹ́ẹ̀ ààbò ní kú rárá ó ti lọ pẹ́. عليك غدا مسيرك جنب قبر ويفوت بهذا ثم هذا ọlọ́ọ̀sẹ̀ wọ̀ ni máa rántí jọ́ tó ní sí mọ́ yẹ́rù ọmọ bà ó tó ń bá ń ṣe látẹnu wá sí tòní lọ́ọ́ change Allah. ẹ̀ rí pa àpẹta àfi ń kú mọ́ ni Adama Allahu hayatakum. àwọn ọjọ́ wọn àná oní 120 oní 110 oní wọn kọ́lá àwọn tó sẹ́kù nù ayé tí wọ́n gbọ́dọ̀ mọ́ nísìn ìyá tó bí ìyá Afọlábí Yakubu tí ń tẹ̀lé mi ìyá ń bẹ nísìn 120 kìíní kan La ilaha illallah. wọ́n sì rí náà wọ́n sì gbọ́rọ̀ ìyá tí wọ́n á sọ fún wa pé ẹ bá ń bẹ lọ́hùn kí n máa lọ ìfẹ́ kẹ́ ẹ ṣáájú mọ́ ó ti tó láàyè èèyàn ń pè ẹ bá ń bẹ lọ́hùn kí n kú nísìn jẹ́ ń tọ́fẹ́ àbúrò òun fẹ́ máa lọ òun fẹ́ kẹ́nìkan kan ṣáájú La ilaha illallah. àwa ti sin àfẹ́ kú mọ́ àní mo sí fìlà alẹ̀ mo darí wá sí gọ́ọ̀mẹ̀ntì house èmi bá sí fìlà alẹ̀ olóko àfáà mi tí mo sọ olóko àfáà mi ọba ó sì dé fìlà mo ní táwọn gbé fìlà mo ti kú náà ni n kò àbọ̀dọ̀ dé báwo ẹ jẹ́ ń dé ìdíwọ́ dé bẹ́ẹ̀ náà kí n tó nísìnyí kọ́ nísìnyí kọ́ ẹ máa wá wo nǹkan àwọn là ń fẹ́ kú yìí iṣẹ́ ọwọ́ wa ni ò sì dá yìí wẹ́ni tó dì mọ́nú bàbá wa jíyọ bí ọjọ́ akéwú lọ́dọ̀ wọn jò ní bàbá wa jíyọ bí ọjọ́ wọn ní ibi tí ti sàdúrà nù wọn ní ṣètáàní ọwọ́ lọ kanlẹ̀kùn fìrìhàwùnà Allah. wọn nígbà tó kàn wọn ní fìrìhàwùnà ní táànù ẹ máa gbọ́ ẹ gbọ́ kéwú bá ọ̀rọ̀ bàbá jíyọ bí ọjọ́ Adama Allahu hayatakum. wọn ní ṣètáàní fìrìhàwùnà wọn ní mọ́nbìlì bábì yẹ̀dù tani kanlẹ̀kùn wọn ní ṣètáàní wà rẹ̀ nìkan láàyè lá ìka méjì lòún bá wà lọ rẹ̀ olùsí ni ọ o ti fẹ́ẹ̀lì ọ̀kan wọ́n ní fúláwọ́ náà ní kí lòun fẹ́ẹ̀lì ìwọ tó ṣe pé fàṣàrà fanada fakala anarọ bokunmọlẹ àlàlà ìwọ tó pe ayé o pe kọ́nfẹ́rẹ́nsì oníkọ̀ọ́sẹ́ nìkan àfiwọ́ oníwọ̀ gan lọ́lọ́run ọba àṣẹ́rọ̀lọ́pàá mọ̀kànlẹ̀kùn ọwá ní tani òun rọ nìyọ. أنت دعوت ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ béèrè
ta lọ gẹ́ eléré ibú mòun rẹ̀ rí èṣù ń bi Fáráò ẹ̀yin dáadáa tẹ́ ẹ jókòó èṣù ń bi Fáráò léèrè pé ẹlẹ́ẹ̀kejì ta lè lérí ibú tiẹ̀ tó ju tiwọ́ lọ́nu òun àtiwọ́ fìrìhàn náà ní lóòótọ́ èṣù ní sọ mọ̀ pé òun tóun ẹnu tòun ni pé ọlọ́run ní tẹríba òun ò sì tẹríba tọ́ba yìí kó òun bá dé nìkan sọ fún yẹn tẹríba òun bá tètè àmọ́ wọn ọ̀rẹ́ nìkan tòun ò lé àmọ́ wọ́n ń pera rẹ lọ́lọ́run ni ó ní lóòótọ́ ni Fáráò ní eré ibú tòun Fáráò ó ju tiwọ́ Sètáánì lọ àmẹ́ni títí ẹ̀ tún wá ju tòun lọ lẹ́nu tó oníjà méjì tí wọ́n wá bẹ́ẹ̀ kó ti tó níjó lálò láyé tẹ̀ wá múra kankan tí ọ̀ wá gbà Fáráò ní ẹ̀ ń tẹ́rẹ̀ ibú tiẹ̀ tún sí ni ọ̀tòun lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń bẹ yàn yín lónìí ẹ gbà fọ́lọ́run lára ara yín ìyálé àti ìyàwó ẹ gbà fọ́lọ́run lára ara yín ọmọ ìyálé bọ́wọ́ Ọlọ́run wo lè ṣerú ọmọ ìyàwó Ọlọ́run ní tò kí lọ́ọ́ kàtà lọ́fẹ́ bí ẹ gbọ́dọ̀ Ọlọ́run ní la yusalu amma yaf'alu wa hum yusaluna ẹni tó lè bí èmi Ọlọ́run nípa tẹ́ ń bá sí òsì àmọ́ ń bí ẹ̀yin nípa tẹ́ ń bá sí ọba wo èmi Ọlọ́run máa lẹ́gbọ̀n kọ́ máa ṣe sàfábùrò rẹ̀ kó tó rún jẹjẹ bẹ́ẹ̀ mi Ọlọ́run ti ń tonú Ọlọ́run o ìṣèjọba Nàìjíríà dọwọ́ rẹ̀ àfi lé ọ lọ́wọ́ Ọlọ́run bá wa tún ṣe. àmín. ẹ jàmbá ẹ gbọ́ o ọkùnrin yìí ní kí n ṣàdúrà òun ọ̀fẹ́ pẹ́ tó wọn fi kú kó wọn lè bá jèrè àlìkìyàmà ò ní pẹ́ tó fi kú. àmín. ọ̀tán báńkówó ọmọ abájáká Allahu Akbar gbogbo yán ẹ mọ ìsàhákà. Allahu akbar. La ilaha illallah. Allahu akbar. abá ìsàhákà ni. naam. Allahu yarhamakallah. àmín. ìgbà tá à ń bẹ́ lé kéwú ẹni tí máa fárí àwọn alájà gbà ni. Allahu akbar. láàyè tàlá òun ní fárí àwọn alájà gbà. Allahu akbar. ìgbà tá à ń bẹ́ lé kéwú ẹni tí máa ìsàhákà ni òun ní máa fárí àwọn alájà gbà. Allahu akbar. ọlọ́wọ̀n ní dẹ̀ ọ́ láàmú. àmín. ọlọ́wọ̀n bá wà lájà àgbà tó ṣe yí dímọ́sìn. àmín. náà nǹkan mọ̀ tún dé o aládùúrà ní lónìí eléyìí ní ẹ dákun òun fẹ́ pẹ́ ní ayé òun sì fẹ́ owó. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. wọ́n ní bàbá wa ò ní maliki yawmiddin. wọ́n sáré fún bàbá wa. iyyaka na'budu wa iyyaka nasta'in. ihdina siratal mustaqim. siratal ladhina an'amta alayhim. wọ́n ní kí a fọ́ ìwà ghayril maghdubi alayhim waladdallin. masami. àbámi ẹ̀bà sámi. àmín. alfa wa ìtakùrẹ̀ wọ́n ní fati àkọ́tọ́ kù kí n bá wọn kí. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.